Ẹ wò ó, àwa tá a jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá, àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì, àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe, bí tọ́rọ̀ dé dúró yìí pẹ̀lú ọ̀rọ̀ àwọn alákatakítí ẹ̀sìn. Ẹ jẹ́ ká ní àgbọ́yé tó péye tó dájú, àgbọ́yé láàrin ara wa, àgbọ́yé tó dájú tó péye. Ẹ jẹ́ ká ní, torí wípé níbi àgbọ́yé yìí òun ni wọn ò ti ní rú mọ́ wa lójú, òun ni wọn ò ti ní dàrú mọ́ wa lọ́wọ́, òun ni wọn ò ti ní dàrú o, torí wípé tí wọ́n bá ti lè dàrú mọ́ wa lọ́wọ́, àwọn alákatakítí ẹ̀sìn nínú ẹ̀sìn Islam tí wọ́n fẹ́ lo gbogbo ọ̀nà, gbogbo ète, gbogbo agbára, gbogbo ọgbọ́n, bí wọ́n ti ń lo owó ni wọ́n ń lo ipò, ni wọ́n ń lo ọlá láti fi jẹ́ wípé àwọn òfin tí èsì tilẹ̀ Yorùbá bí Saudi ṣe wà yẹn sìn yìí, wọ́n ní àṣà tiwọn, wọ́n lófin ẹ̀sìn Islam, wọ́n ló láwọn nǹkan kan tí wọ́n ń ṣe nípasẹ̀ ìlànà àṣà tiwọn tí wọn ò parẹ́, tí wọ́n sì ní kò tako ẹ̀sìn Islam. Bọ̀tá bá wá wo ọ̀nà táwọn alákatakítí ọ̀dọ̀ tí wọ́n ń bí tí wọ́n ń rìn láti fi jẹ́ wípé wọ́n dojú ìran Yorùbá gangan ni wọ́n fẹ́ dojú bolẹ̀. Àṣà wa gangan ni wọ́n fẹ́ dojú ẹ̀ bolẹ̀. Wọ́n fẹ́ pa ètò àṣà gbogbo ìṣesí wa nílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ pa á dà. Wọ́n fẹ́ pa á dà kún ó yí padà sí ti Saudi Arabia. Kó jẹ́ wípé bí wọ́n ṣe ń sin Saudi Arabia gẹ́lẹ́, gbogbo àṣà tiwọn, gbogbo ìṣesí wọn, bí wọ́n ṣe ń ṣẹ̀sìn wọn lọ́rùn pátápátá látòkè délẹ̀, ó bá a lára mu o, kò bá wa lára mu o, òun ni wọ́n fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá. Ẹyọ ọ̀kan èjì ni wọ́n máa yọjú rẹ̀, ẹyọ ọ̀kan èjì ni wọ́n máa yọjú rẹ̀. Ọ̀nà tí wọ́n sì fẹ́ fi gbà wọlé ó ti hàn dájú sáká sí gbogbo wa, láì ní fi gbá kankan bọ̀ kan nú, láì ní fòlòlò fọhùn. Ọ̀nà tí wọ́n fẹ́ gbà wọ ilẹ̀ Yorùbá, ọ̀nà tí wọ́n fẹ́ rìn, tí wọ́n fẹ́ fi gbé ètò yìí kalẹ̀, Ògbómọ̀ṣọ́ fẹ́ gbà wọlé. Ògbómọ̀ṣọ́ òun ni wọ́n fẹ́ gbà wọlé. Awuyewuye oyè Lèmọ́mù Àgbàyí òun ló jẹ́ ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti fi jẹ́ wípé gbogbo ohun tí wọ́n ti gbowó fún, gbogbo ohun tí wọ́n ti ṣàdéhùn fún fáwọn Arábù, fáwọn Haúsá, ọ̀nà wọn fẹ́ fi gbà láti gbé wọlé Yorùbá. Kódà mi ní tàn yín lérò ọkàn tiwọn o, pẹ̀lú ìṣesí wọn, bí wọ́n ṣe ń ṣe, pẹ̀lú ìsọ̀rọ̀ sí wọn. Àwọn ọ̀kọ́ pé kó má dogun, wọn ọ̀kọ́ wípé kó má di wàhálà, wọn ọ̀kọ́ pé kó má di fìtínà, torí wípé àmọ́ tí wọ́n ti sọ, àdéhùn tí wọ́n ti ṣe pẹ̀lú àwọn Arábù, pẹ̀lú àwọn Haúsá, tí wọ́n, àwọn bòròró Fúlàní tó ní ẹ̀sìn Islam tó gbé wálẹ̀ Yorùbá yìí. Àmọ́ àdéhùn tí wọ́n ti ṣe fún wọn o, gbogbo ọ̀nà làwọn wá ń gbà wípé kójú ọmọ fi tì wọ́n, láti fi jẹ́ wípé wọ́n rí gbogbo àwa ọmọ Yorùbá, gbogbo ìran wa pátápátá, wọ́n rí wa kó sínú kùkú. Wọ́n rí wa kó sí inú kùkú. Tí wọ́n bá ti wá kó wa sínú kùkú tán, ó dàbí kéèjì, wọ́n wá tilẹ̀kùn rẹ̀ pa, wọ́n ti kánsà, wọ́n fi kọ́kọ́rọ́ wa lẹ́nu, wọ́n di pẹ̀, wọ́n ti kọ́kọ́rọ́. Gbàǹbá wa ti kọ́kọ́rọ́, wọ́n fọ ọmọ kọ́kọ́rọ́ yọ, kì í sàwọn gan lọmọ kọ́kọ́rọ́ tó wà lọ́wọ́ wọn o. Àwọn tí wọ́n ń ta lérò pé ń gbó lọ́wọ́ wọn yẹn, àwọn ni wọ́n wà lọ gbé kọ́kọ́rọ́ fún. Ìṣeéṣe ńgbà náà gan káwọn gan mọ̀ bójú rere wọn pàdé, torí àwọn gan òru lọ́bẹ̀. Ẹni tó rin ìrìn, àwọn tó rin ọ̀nà tí wọ́n fi ríran wọn kó lẹ́rú. Ṣé mọ̀ pé ńgbà wọn bá ríran yẹn kó lẹ́rú tán, ẹ̀rù ó tún máa ba àwọn Saudi tí wọ́n bá tà wá fún, àwọn bòròró Fúlàní Haúsá tí wọ́n bá tà wá fún yẹn, ẹ̀rù ó máa ba àwọn náà wípé omi tún lè tàtẹ̀yìn wọ̀gbìn lẹ́nu látọ̀dọ̀ wọn. Ìṣeéṣe káwọn kan mọ̀ padà gbélé ayé mọ́, tí ń sọ yẹ kó ẹ jẹ́ kó yé yín, ẹ jẹ́ kó yé wa. Àwọn làwọn gbọ́n ni, àwọn ti gba owó, àwọn ti ta ìran, àwọn tí wọ́n á tà wá fún nígbà tí kọ́kọ́rọ́ bá dọ́wọ́ tí wọ́n tán, wọn ò ní fojú re wò wọ́n mọ́.
ṣe mọ̀ pé wọ́n dalẹ̀ ìran Yorùbá nù wọ́n sì àwọn sì mọ̀ pé tó mú wọn tí wọ́n fi dalẹ̀ ìran tí wọ́n ti wá láti inú rẹ̀ kò sí ìran tí wọn ò lè dà therefore wọ́n fẹ́ mú tiwọn náà gbọ́ àwọn òró lọ bẹ̀ ṣùgbọ́n wọ́n ti kó ìran wọn àṣà wọn sínú páńpẹ́ wọ́n ti kó síbẹ̀ tán kó tó di pé wọ́n á kí kàkà àbámọ̀ bọnu wípé àdúrà ẹnu àbá ti má ṣerú eléyìí. Òun wá ní tá à ń sọ yìí o ọ̀rọ̀ ló délẹ̀ yìí ẹ rí wípé awuyewuye lórí oyè Lèmọ́mù Àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ó ti tàn káàkiri ó ti tàn gidi ó ti tàn àwọn tó sì fẹ́ máa ṣiṣẹ́ lórí rẹ̀ ẹ̀rìpẹ́ tí ń fojú hàn Yínúsà Ọjàgbó gangan mufti ìlú Ìwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wà tí ò fojú hàn báyìí ọ̀pọ̀lọpọ̀ wà nù wọn tá a lè mọ̀ wọ́n tí wọn ò fojú hàn rárá ìdí nìyẹn tá a gbọ́dọ̀ fi ṣe jẹ́ àwa ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn oníṣẹ̀ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn mùsùlùmí a gbọ́dọ̀ gbọ́ra wáyé ìdí nìyẹn táwọn àwo fi tako bàbá wa ẹnilẹ̀ ẹni yàáfà ńláńlá jàǹkàn Alhaji Taofik Akeugba Gold ìdí nìyẹn táwọn àwo fi tako wọn wípé bó wọn ti lọ ṣe mítìnì àlàáfíà pẹ̀lú kìrìsìtẹ́nì ní oníṣẹ̀ṣe ní mùsùlùmí ni tí a fi ń ya fọ́tò papọ̀ èmi ò rí fídíò yẹn but àfáà kan ti fi sọ ọ̀rọ̀ rí ìdí nìyẹn àwọn ọ̀fẹ́ tí ó fa àlàáfíà láàrin ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta wọn ọ̀fẹ́ tí ó fa àlàáfíà láàrin ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn mùsùlùmí àtẹ̀sìn oníṣẹ̀ṣe ìyẹn àwọn alákatakítí yìí wọn ò sì mọ̀ pé ìran kan náà ẹni wá wọ́n sì mọ̀ ọmọ ìyá kan náà ọba kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn oníṣẹ̀ṣe ló sì kọ́kọ́ wà láti pilẹ̀ wá ẹni kì í sóun ni pẹ̀sìn ìsìláàmù ni táwa ní ń ṣe é ta ní ń ṣe ńlẹ̀ Yorùbá ẹ rí i pé wọ́n ń dàrú mọ́ wa lọ́wọ́ ni ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́wọ́ káṣí tó mọ́ gbàgbé nǹkan kan tó ṣe pàtàkì tẹ̀sìn là ń sọ pópé mẹ́ta ọ̀dà níran Yorùbá gangan sédè kan èdè Yorùbá kan náà gbogbo wa ń sọ ẹ rí i pé tó fẹ́ jọra wọn ni àwa kan gbọ́ tàwọn kan àwọn kan ò gbọ́ tiwa àwa náà gbọ́ tàwọn kan a gbọ́ tàwọn kan bọ̀tí Yorùbá náà la pè gbogbo wa tá a bá wá ní àní gbé tẹ̀sìn yẹ̀ wò tá a tún gbé tàwọn ẹ̀yàmẹ̀yà bíi Iléṣà papọ̀ mọ́ Ọ̀yọ́ papọ̀ mọ́ Òṣogbo papọ̀ mọ́ pàtì kan Ìlọrin papọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ ẹ rí i pé dè yẹn papọ̀ máwọn Èkìtì papọ̀ máwọn oríṣiríṣi Yorùbá tó sáwà àwọn Ìgbòho side àìsí gbà pé Yorùbá kan náà ń gbogbo wa á tún gbé àrìn yẹn náà yẹ̀ wò ẹni á fi rogun yìí já lájáyè tá a bá fi ti ẹ̀yàmẹ̀yà yìí pé Ìjẹ̀ṣà ò lè ṣe àlè tẹ̀lé Ìjẹ̀ṣà àlè tẹ̀lé Yorùbá Ọ̀yọ́ àlè tẹ̀lé Yorùbá Ìbàdàn á kó sọ́wọ́ àwọn alákatakítí yìí tá a bá sì fi tẹ̀sìn gbé yẹ̀wò wípé kí ni bó mùsùlùmí ó ṣe bó níṣẹ̀ṣe ṣe á kó sọ́wọ́ wọn àwa alágbàgbọ́ yìí pẹ̀lú ara wa àlè múra wa ń dandan kábára wa ṣẹ̀sìn kọ́dà ìjọba ò lè mú yàn lágídí bí ẹ̀yin mùsùlùmí ò darapọ̀ máwọn kìrìsìtẹ́nì kọ́mọ́ sí mùsùlùmí má àbí kíjọba pa aláṣẹ pé àwọn oníṣẹ̀ṣe kan darapọ̀ máwọn kìrìsìtẹ́nì kò gbọdọ̀ sí oníṣẹ̀ṣe mọ́ ìfẹ́ inú kálukú ní ìyẹn òfin tíjọba gbé kalẹ̀ pé ṣe ń tó bá wù ọ́ má fi dààmú àdúgbò má fi dààmú ẹnìkankan láàrin ìlú tó bá ti lè ṣe wọ́ọ́rọ́wọ́ pẹ̀lú ìrọ̀rùn àtàláfíà mọ́ bá nǹkan rẹ lọ ni ṣùgbọ́n tó gbé kalẹ̀ tó fi da ìlú láàmú ìjọba ò fọwọ́ sí ẹ sì rí i pé sẹ̀ríà tí wọ́n ń pariwo yàwọn alákatakítí tẹ́ ń pariwo torí ti Lèmọ́mù yìí sàfẹ́ fi gbé wá títorí ti Lèmọ́mù tí wọ́n ń fà tún ètí ìrójútù ẹ̀ yìí láti fi bó ọgbà wa mùsùlùmí mọ́lẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ ìsìláàmù tó dìde láti gbé ohun rere ṣe nípa rẹ̀ láti fi mú ogun wọn sẹ́kún kò kún wọn sẹ́wọ̀n kò kún wọn sátìmọ́lé ètò gé lọ́wọ́ ètò gé lẹ́sẹ̀ ètò gé lẹ́sẹ̀ àtọwọ́ ó wá jẹ́ wípé gbogbo wa láti rí àníyàn wọn kì í ṣe pẹ́sìn sẹ̀ríà ẹ̀sìn kóòtù sẹ̀ríà ò dáa ńbẹ́ ńlọrin kò sẹ́ni tó fi yànyàn jẹ kì í sì sọ́ọ̀nì irú wọn fi gbé kalẹ̀ ńlú lọrin ní òfin látakò tó bá pọ́nà jàǹbá ọ̀nà èrú ọ̀nà rìkísí ọ̀nà káhara wa lè mọ́ fi gbé kalẹ̀ ní Ìlọrin gan ò ní gbà Yorùbá bẹ́ẹ̀ lọrin náà wọn ò ní gbà ṣùgbọ́n bá wọn ti rí pé wọ́ọ́rọ́wọ́ ni wọ́n gbé wá wọn ò ti fi yẹn níbọ̀dì jẹ lọ́ọ́ fi tán sọ̀rọ̀ rẹ ni bíyàn bá fẹ́ yan ọjẹ́ gbé lọ́bẹ̀ wọ́n sì bá yanjú rẹ̀ wọ́n gbẹ̀bí fẹ́lẹ́bí wọ́n gbàrè fáláre ǹjẹ́ àwọn ilé ìwà gbẹ̀bí fẹ́lẹ́bí wọ́n gbẹ̀bí fáláre
ọ̀rọ̀ ti lè mọ́mú àgbà yìí Yunusa yìí gangan tí wọ́n ń fà ní Ògbómọ̀ṣọ́ yìí tí wọ́n sì rí i pé kì í sòun ló lo ìyẹ́rì pẹ́yìn rẹ̀ náà wọ́n tò sí tí wọ́n tó fi ń ha mọ́bà lù ìyẹn lọ̀rọ̀ wọn fi gba ìfura lọ̀rọ̀ wọn fi gba ọ̀pọ̀lọpọ̀ ìfura dáadáa ká fura sí wọn kí èdè ara wa àwa Yorùbá àwọn ọmọ Yorùbá ká gbọ́ra wa yé dáadáa bí bá tún ṣe ń lọ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká tún gbọ́ lọ́dọ̀ wọ bàbá wa ẹni ńlá ẹni yìí ẹni àpọ́nlé ọlọ́lá bàbá wa Abdulsalam Maruf Arọ́sọ́fí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká dọ́dọ̀ wọn ká tún gbọ́n tí àwọn náà ní bá wa sọ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Rahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin ya mujibad dawa. Kí Ọlọ́run àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú ẹ̀dá aṣíwájú wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn àlùfáà wa pátápátá láàkí tí wọ́n ti lọ́nà àwọn àlùfáà ni àwọn ṣe sọ́ọ̀lì kárí gbogbo àwọn àlùfáà tó ti lọ wá gbẹ̀sìn ìgbà ọlọ́ba kí gbogbo wọn àwọn bí wá tó ti lọ ẹni tó ní ìyá àti bàbá ẹni tó lọ́mọ gbogbo ọ̀nà tá a gbà lókun lọ́rùn wá ké òkú wa. Mo kí gbogbo àwọn kìrìsìtẹ́nì ayé yányán ìwà pásítọ̀ gbogbo àwa pásítọ̀ gbogbo àwa pásítọ̀ yányán ni mo kí láti ibà yìí dé òkè òkun gbogbo àlùfáà yányán ni mo kí àwọn àlùfáà wa tí ń bẹ láyé Ọlọ́run bá wa kẹ́ wọn. Mo ń ṣe live program lọ́wọ́ mo ń ṣe live lọ́wọ́ sẹ́. Gbogbo àwọn àlùfáà wa tó wà láyé Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún wọn. Mo kí bàbá wa kábíyèsí His Imperial Majesty ọba wa Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta kábíyèsí o ọba fún gbogbo tí ń jẹ́ l'Ògbómọ̀ṣọ́ ti lé tó kó gbogbo tó Ògbómọ̀ṣọ́ bá yàyọyán ọba tí ń jẹ́ ọba f'Ògbómọ̀ṣọ́ àti gbogbo agbègbè rẹ̀. Mo kí bàbá kú ọdún lénìí ní à ń ṣe Nigerian Armed Forces Remembrance Day Nigerian Armed Forces Remembrance Day àyájọ́ ọjọ́ tí à ń ṣe ìrántí àwọn ológun tí wọ́n ti papòdà ni àwa ń ṣe lénìí. Bàbá ẹ̀mí yóò sọ pọ̀lọpọ̀ ọdún láyé kò ní fi lè ṣe àṣemọ́ fún yín àti gbogbo àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ àti gbogbo apá wátá yányán náà àti àwa tá à ń sọmọ Ògbómọ̀ṣọ́ tá a jẹ́ lólùfẹ́ tá a jọmọ Yorùbá káàkiri gbogbo ayé àti gbogbo wa yányán kò ní fi lè ṣe àṣemọ́ fún gbogbo wa. Ọlọ́run jẹ́ kí a sọ pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo àwọn tí wọ́n ti táwọn ṣètò náà Ọlọ́run kó bá wa dúró táwọn fámìlì àwọn ológun tí wọ́n ti lọ gbogbo àwọn ológun tí wọ́n ti bá ogun Nàìjíríà lọ tán ti sin ìlú bàbá wọn tí wọ́n ti lọ Ọlọ́run bá wa dúró tó gbogbo àwọn mọ̀lẹ́bí wọn àtàwọn ẹbí àtàrà wọn. Gbogbo tí ń débi lówó ọmọ Ògbómọ̀ṣọ́ home and diaspora láti bí dé gbogbo bí tí abáláǹfààní àti wà Ògbómọ̀ṣọ́ ò ní dàrú láyé bàbá Ghandi Ògbómọ̀ṣọ́ wa gbogbo àwa tá a jẹ́ ọmọ akin àwa tá a jẹ́ ojúlówó àwa ọmọ ọpọlọgún ọmọ àlè gbogbo wa ni mo kí látòrí alága káríkárí gbogbo àwa tí à ń jẹ́ olóyè ẹgbẹ́ àwa tá à ń jẹ́ alágbogbo pátá ni mo kí Ọlọ́run ní jó bàjẹ́ Ògbómọ̀ṣọ́ ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa ò ní bàjẹ́ ibi tó kálukú wa wà tá a ti ń ṣe ìjẹ mímu wa Ọlọ́run ní jó dàrú
iṣẹ́ wa ò ní bàjẹ́. Mo kí wá kújọ́ mẹ́ta, gbogbo àwọn olólùfẹ́ Àròsọ́fí ni mo kí, àwa tí a nífẹ̀ẹ́ Ọlọ́run àti tọrọ lára ní láti yá sí pé láti tẹ́fi tọrọ tẹ̀lé wa, tẹ́fi tẹ̀lé péjì wa, gbogbo yìí ni mo kí káàkiri gbogbo ayé láti bíbá ìdé òkè òkun. Gbogbo àwa tí a máa ń follow program wa, tá ń tẹ like, tá ń share, gbogbo wa ni mo kí. Ọlọ́run ní paná ògo ayé ẹnìkọ̀ọ̀kan wa. Program ilé náà bá mi rí pé bá mi share rẹ̀, tẹ like, tẹ love, tẹ follow. Èní ni wọ́n ṣe Nigerian Armed Forces Day, Remembrance Day jàre. Mo wá wo fídíò yẹn, mo wá rí bàbá Gandhi. Péjì yìí ò ń ṣe fún ìṣẹ̀yẹ ọ̀tẹ̀ pé ìgbà tí n bá wá bú èèyàn kan náà máa no, nǹkan táwa fún ni ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ ilẹ̀ Yorùbá. Ọ̀nà táwa lè máa kún lọ́wọ́ lélẹ̀. Bàbá rọ̀rọ̀ kan tó jẹyọ lórí Facebook tó jẹ́ pé táwọn èèyàn ń gbọ́ yẹn kò ń ṣe ọ̀rọ̀, kò rí bẹ́ẹ̀, pé àwọn tako irọ́ àbí kí wọ́n tako tọ́jàre. Àwa máa wá láti wá síkín láti wá fi òtítọ́ tá bá mọ̀ tako irọ́. Péjì yìí ò sí pé àbí no. Bẹ́ẹ̀ ni ẹ bá tún wá rí nǹkan kan tó jẹ́ development tó ń lọ àbí tó jẹ́ ọ̀rọ̀ tẹ̀síwájú ìlú Ògbómọ̀ṣọ́ àbílẹ̀ Yorùbá, péjì náà tún wà fún láti wá, not for abusement, láti máa insult anybody kọ́, ṣùgbọ́n èèyàn tó bá gbé insult wá a máa dá padà fún, ẹni tó bá gbé èébú wá a dá padà fún. Ẹnìkan ní 2025 50-50 ni. If you boo me, I boo you. If you lù mí, tí wọ́n lè dá ẹmú padà, I will lù you. If you tackle me, I will tackle you. If you greet me, I greet you. You no greet me, I no greet you be that. They go on your own. So ọdún tá a wà nìyẹn, kò sí pé kẹ́nìkan máa no, tó bá ti sọ̀rọ̀ àpọ́n lésì. Èyí ni wọ́n ṣe Remembrance Day àwọn ológun tí wọ́n ti ṣubú sójú ogun. Nǹkan méjì mo fẹ́ sọ nípa Ògbómọ̀ṣọ́ àti nípalẹ̀ Yorùbá, torí àwọn sọ̀rọ̀ nípalẹ̀ Yorùbá náà, torí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wa. Kò dáa fún èèyàn tó bá jẹ́ ẹni tó bá mọ̀ta rẹ̀ nìkan. Tí ẹ bá sọ̀rọ̀ nípa Ògbómọ̀ṣọ́ nígbà tí wàhálà yẹn ti ẹ̀ pọ̀ tó pọ̀ jù báyìí lọ, àwọn kan ń dìde tí èso ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n support pé ẹ wọ́n bu ọba Ògbómọ̀ṣọ́ o, kò yẹ kó rí wáyé o, wọ́n dẹ̀ ń dìde, wọ́n dẹ̀ ń support. Gbogbo wọn náà ni wọ́n ní ìlú. Apá tí wọ́n jẹ́ ilẹ̀ Yorùbá tó bá ti generalize wa, tí a bá rí nǹkan kan tí ó bá fẹ́ mú àwọn ọ̀rọ̀ mi, àwọn nǹkan kan tí ó máa tarnish image àwọn ilé bàbá wa yìí, àwọn náà ìjáde sí. Wọn kò lè sọ fún wa pé tí ọkàn wa la dá sí, torí ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá wa ni. Yorùbá lèmi, àgbọ̀jọ́ Fúlàní, mi ń ṣe bẹ́rìbẹ́rì, ọmọ Yorùbá ni mí. So àmì tó wá síbẹ̀ yẹn àkọ́kọ́, tí a bá ń sọ fún yín pé ọba wa Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹgẹ ẹlẹ́kẹta kì í ṣe ọba kan yẹ̀bùyẹ̀bù, kì í ṣe ẹnìkan tẹ̀yìn kan lè fọwọ́rọ́ sẹ́yìn. Tẹ́yìn bá wo fídíò tí bàbá sọ lé ní ibi tó ti ń ṣe ayẹyẹ tí wọ́n ń ṣe yẹn, ẹ rí i pé ọba tó ní good passion fún Ògbómọ̀ṣọ́ ni. Òun fi máa ń bú ẹ̀yìn kan tẹ́ ẹ mọ́ sọ pé Lèmọ́mù ni bàbá ọba, gbádùn o. No. Sẹ́rí ọ̀rọ̀ yẹn wípé Lèmọ́mù ni bàbá ọba yẹn, ọ̀rọ̀ tẹ́ni. Ẹ gbọ́ pé Lèmọ́mù ni bàbá ọba ọ̀rọ̀ tẹ́ni. Ẹ sọ ojúṣe Lèmọ́mù fún mi nínú gbogbo ìlú náà, tó yẹ pé ojúṣe ìmáàmù tó bá combine ni Mùsùlùmí, Kìrìsìtíẹ́nì, oníṣẹ̀ṣe papọ̀. Ọ̀rọ̀ kan náà ń lọ náà, mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nìyẹn, ó ń lọ káàkiri ní ìlú tí afá kan jáde ní Ìwòkọ́.
àbí sẹ́yìn dẹ̀ ni gbàgbé ìlú yẹn gbogbo àti mọ̀ tán ní àáfàá lè mọ́ bàbá ọba àáfàá kì í dọ̀bálẹ̀ fọ́ba àáfàá kì í kúnlẹ̀ fọ́ba ní Ìlọrin gan àáfàá kì í dọ̀bálẹ̀ fọ́ba ṣùgbọ́n ọmọ tẹríba ọmọ bá fọ́ba gbé tọ́ka rọ ṣéwù ẹjá kun nítorí mi kàn bí lọ wa ni pé ṣé àwọn ìmáàmù àwọn mùsùlùmí lọ́wọ́ tẹ ilẹ̀ Yorùbá dó ni àbáwọn wo bí tí mi bẹ lọ ìlú tá à ń sọ yìí gan tẹ́ ń sọ yìí ṣé bí àtẹ ní nílùú ọ̀dọ̀ tí yóò kì í tẹ̀ fọ́ba o ṣé ọba ṣé àwọn oníṣẹ́ àwọn àfàlù lọ tẹ̀bẹ̀ dó ṣé Kùránì ìlú wo ni wọ́n fi Kùránì tẹ̀ dó lógun nílẹ̀ Yorùbá yìí tó bá kàn lẹ́yìn Ìlọrin àwa Yusuf Ahmed iṣẹ́ yẹn ṣe ìlú wo mẹ́sàn-án ìlú yẹn tí ẹ pé Kùránì ni wọ́n fi pilẹ̀ rẹ̀ tó bá wọn àfáà ni wọ́n jókòó tí wọ́n ní ìlú yìí ó ní tá mọ́ sọ́lé léyìí ìlú wo ni kí ló tẹ́ pé fẹ́ fi ẹ̀sìn táfi dá wàhálà alẹ́ sílùú táwọn ẹ̀wọ̀n fojú alákatakítí wo mùsùlùmí ẹ̀yà Ògbómọ̀ṣọ́ yẹn náà sẹ́rí Ògbómọ̀ṣọ́ yẹn ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn ó tú àìmọye nǹkan sílẹ̀ Ògbómọ̀ṣọ́ ó ṣí ojú àìmọye nǹkan ó fi ẹ̀hónú àwọn nǹkan hàn yín tí ń bẹ́nu kó wá tá a gbọ́dọ̀ fi máa wòran tá a kan wá jẹ́ dára pé a bá pa mùsùlùmí pé intention ò rí bẹ́ẹ̀ máa pa ẹlẹ́bọ gbádùn ni ibo ni àfáà ti jẹ́ àbọ̀ ọba ìmáàmù ìlú tí ó ní bàbá ọba lòun ẹ bá sọ ohun tó ti contribution rẹ̀ sínú ìlú tó wà fún ní bàbá ọba lòun ẹgbọ́n lè rè pé ó dáa náà kí ni contribution sí ti gbogbo òlú tó pé nǹkan tẹ́ ẹ ṣe tí gbogbo òlú jẹ́ tí gbogbo òlú tí wọ́n jàǹfààní ẹ̀ ṣé mi náà bá dáa ṣé ìmáàmù lálọ́ ọba àbí pásítọ̀ bí wàhálà bá ṣẹlẹ̀ nílùú ta ní òfin wa ní kọ́ńdínlẹ̀ tí ó lọ bá ń pé ẹni tó ṣẹlẹ̀ yìí òkìní kan tí kì í sọ bá ní. Ìsìláàmù kọ́ wa ní gírímọ́ńkáì ká máa ṣe ìsìláàmù kò gbé gírímọ́ńkáì wá ẹ gbọ́ ìsìláàmù kò gbé gírímọ́ńkáì wá mùsùlùmí máa ṣe gírímọ́ńkáì tí bá ń ṣe ìjọra ẹni lójú tí bá ń ṣe kántákántá ìwà tiẹ̀ nu ọlọ́mọbọ ohun tóun ti rí tiẹ̀ ò àmọ́ kò ní ká yóò ẹ bi léèrè pé bó ló ti rí tiẹ̀ ló ti mú tiẹ̀ wá. àwa sọ Ògbómọ̀ṣọ́ ọlọ́run mọ́sá jẹ́ àárín wọn pẹ́ kọ́lọ́jẹ́ mi ogun wọ́n wá ń sọ ọ̀rọ̀ orí mi wá ń wú kọ́lá gẹ̀mí ó yẹ kí n ṣe láìfù tẹ̀tẹ̀ látàárọ̀ ṣùgbọ́n nígbà tí àbá bá ń ṣe prógámù lọ́wọ́ tó bá jẹ́ láìfù àgbọ̀dọ̀ ṣe prógámù tí wá ń bí àwa kì í bọ́ bá wà lúwa nóò nígbà máa parí tí wọ́n àwọn ṣẹ̀ wá ṣe kí ni torí táwọn náà ń ṣe yẹn náà àánú tó ń wò tá bá wà ń bẹ̀ ní àjọ jòkó ni àánú jòkó báyìí gbégbé ọ̀tọ̀ wọn wà ń bí ọmọ ìlú ni mí o bàtọ́ sí bẹ́ẹ̀ yẹn máa wo bó ṣe ń lọ òun láàfin mọ rìpọ́ọ̀tì á fún èèyàn tí wá bí tẹ̀ sí Nàìjíríà bàbá ń sọ̀rọ̀ bàbá wa kábíyèsí sọ̀hún ní Ògbómọ̀ṣọ́ àwọn wá láti wá ní Ògbómọ̀ṣọ́ láti wá gbé lárugẹ ni ìlú bá bá àwọn sì lélẹ́yìí àwọn débi táwọn ń lọ àwọn ò sí lóbi kankan mọ́ ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ akin àbáṣọ̀run ní ìlú bá bá àwọn rèé Ògbómọ̀ṣọ́ ni wọ́n bí àwọn sí ìlú ìyá àwọn rèé kò wá sí ní táwọn lè ṣe Mr. Olóyèdè Stephen Adédayọ̀ thank you very much sir àwọn ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ nìyẹn àfi ká gbé Ògbómọ̀ṣọ́ ká gbé lárugẹ àwa sọ fún wa pé gbogbo èèyàn tó bá wá sọ pé òun ò ní ṣe kí ni òun ò ní dùn ká rí Ògbómọ̀ṣọ́ yẹn ká rí ṣe kó tẹ̀síwájú bàbá ni yóò kún lù fáwọn ni bàbá sì sọ fún wa pé àwọn kì í sọ láti múnú èèyàn dùn àbí kẹ́ni bá pariwo ní táwọn fẹ́ ṣe làwọn sọ ni pé àlọ́ Ògbómọ̀ṣọ́ sẹ̀ Ògbómọ̀ṣọ́ yẹn sẹ̀ no ọ̀kan ni ó jẹ́nu àwọn ìlú tó jẹ́ lórí ilẹ̀ nílẹ̀ Yorùbá yìí kódà fámìlì rẹ o àbá ní kìí ṣe pé owó làwọn wá ń bí owó kọ́ o bọ́ táwọn wá ní pé Ògbómọ̀ṣọ́ kó jẹ́ ọ̀kan pàtàkì nínú gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá ẹ̀yìn kan wà á dìde
ẹ wà ní ẹ̀yin lẹ́mọ̀ da ọba láàmú ọlọ́run dá yín láàmú tìrantìran ni o. àbẹ́yìn kan wà jáde máa ní ìlímọ́mù ní bàbá ọba ọlọ́run á bójú yín jẹ́ ni o. èmi sọ fún yín lénìí ìlímọ́mù kọ́ ni bàbá ọba o. ọba ni ọba ló ní ìlú, ọba ló nílẹ̀, ọba ló nílé. ẹ gbọ́, ẹni tó lè mú ìlọsíwájú bálù tí ọlọ́run ọba lè lò ọba ni. bí ìmáàmù ìlú Ọ̀fà, bàbá ìmáàmù àgbà ìlú Ọ̀fà bọ́lọ́run ti lò wọ́n ní sábàbí pé káyé ó fi mọ́ gbọ́ Ọ̀fà káàkiri gbogbo ẹ pé mọ̀ Ọ̀fà tó dé yìí wọn ò lè sọ fún wa pé ìmáàmù ni bàbá ọba, wọn sọ fún wa rí, wọn sọ rí pé ìmáàmù ni bàbá ọba, wọn sọ rí. bọ́lọ́run ti ṣe ṣe kẹ́ wọn tó tí ọba yẹn tó gbà fún ìmáàmù Ọ̀fà tó táyé pé kò sí bí ọba ọba ṣe nǹkan kékeré báyìí lásán ìmáàmù Ọ̀fà lẹ́yìn mbẹ́. ẹ wá lè gbọ́ ìmáàmù wa ní ìmáàmù bàbá ọba. gbogbo ìlú nílẹ̀ Yorùbá tó bá ti rí àwọn àfáà tó bá ti jáde ti sọ pé àwọn ò lè tẹ̀fọ́ bá o, ìsìláàmù ọkọ wọn irọ́ ni wọ́n ń pa o. kódà ní ẹ̀sìn tó gbé kátẹ́ríba wá ìsìláàmù number 1 ìsìláàmù. ọlọ́run gangan jẹ́ ká mọ̀ pé àti Allah wa àti Rasul wa ulul amri minkum. àná mọ̀ lọ sọ bẹ́ẹ̀ àbí? ànábì lọ sọ bẹ́ẹ̀ àbí? ọlọ́run gan jẹ́ a mọ̀. ẹ wo nígbà tí ọlọ́run tó dá màláíkà tán tó dá ànábì Adam tó dá tán, àyá Kùránì kò ní torí ọba ìmáàmù tó àfàtọ́ bá lóun ò lè tẹ̀fọ́ bá. gbogbo ayé ló mọ̀ pé àwọn mùsùlùmí àkì dọ̀bálẹ̀ ṣùgbọ́n á tẹ̀fọ́ bá, sign of respect yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀. ẹ̀rẹ̀ lè gbé nǹkan méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn kẹ́ wá gbé ìmáàmù sẹ́gbẹ̀ẹ́ ọba, kò jọra wọn. àrólé ọlọ́run làwọn ọba, àrólé ànábì làwọn àfà. sọ́jọ́ ọlọ́run wájú ànábì wájú ọlọ́run lọ ni. ẹ̀ à ń bí léèrè ànábì ju ọlọ́run lọ. sánábì ju ọlọ́run lọ ni. ọlọ́run ju ànábì lọ. gbogbo ìlú tẹ́ bá ti di pé ń pariwo pé àwọn olè tẹ̀fọ́ bá wọn fẹ́ dógún lẹ́ ń bẹ̀ ni ẹ̀yin ìlú yẹn ni kẹ́ ẹ mọ́ gbà. Ògbómọ̀ṣọ́ àwa ti dìde, àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwa náà ní wòran. Ìsìláàmù mùsùlùmí ni mí akán wàsídìkọ́n tí ò sí àbùlà kankan bẹ́ẹ̀. ìmọ̀jẹ́ mùsùlùmí ò ní ká máa wá sọ̀rọ̀ ogun. kò sí mùsùlùmí kan tí ó sọ fún wa wípé tí ó sọ fún wa pé ìsìláàmù ló ní ká máa tẹríba, kò possible. a ní kó mú wáyà yẹn wá, àwa dẹ̀ máa fún yín ní a máa fún yín ní evidences. àwa ti mọ̀ pé kò sí bá ṣe ṣe live tá à ní rí àwọn wèrè ń bẹ̀, kò sí. àwa náà ní di gbogbo orú yín bí Olúbọ́lá Ọbalọ́lá Fatai Ọlámilékan. I've marked your face. gbogbo àwọn eléyìí iṣẹ́ tí wọ́n gbé fún wọn, gbogbo social media, gbogbo àwọn under comment section àwọn olùkọ́mẹ́ǹtì ni wọ́n iṣẹ́ tó ń gbà ti ẹnu. ọlọ́run sì jẹ́ ọlọ́run mọ̀ fún ọ sí torí wọn pẹ́ padà sí njọ́ kan tẹ́ẹ̀sì kan láyé yín tẹ̀ ní ríbi sí mímọ́ tẹ́ padà tẹ́. sáà sọ̀rọ̀ kí la sọ̀rọ̀ ń pa rẹ̀ nísìn. sáà programu yìí jọ programu tí wọ́n fi ń abuse yàn. ó wá ní orí ẹ̀ ò pèsè ti rí báyìí. mo lè sọ fún yín pé ọdún tá a wà yìí tó o bá ṣe wèrè á ṣe wèrè fún ẹ padà. tó o bá bú èébú á bú ẹ padà. Fatai mo mọ rí dáadáa, ẹ máa rí ọ̀ndà gbogbo kò ní iṣẹ́ pàtó ká tí máa ń ṣe lẹ́yìn kó máa lọ lọ́ndà program àwọn èèyàn kọ́ ló máa kọ́mẹ́ǹtì torí àmọ́ tí wọ́n ń fún ẹ tó o ti bó kọ fámìlì rẹ jẹ́ báyìí nísìn. ó sì bó kó ayára rẹ jẹ́ Fatai Adé Ọbalọ́lá. ó ní orí ẹ̀ ò pé you want your imam to dọ̀bálẹ̀ for your king. orí yín ti burú, the same king dey dọ̀bálẹ̀ for his son. dákun ṣe ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ ń sìn
ṣé ọ̀rọ̀ pé ìmáàmù kan rẹ̀ balẹ̀ fún sọ ni mò ń sọ tí ẹ rí pé ẹni yìí ní ti ń bẹ lẹ́mi wọn ni pé kásá bà nǹkan jẹ́ gbogbo tí ń bẹ lẹ́mi yín ni kẹ́ bà kẹ́ dà nǹkan rú ọlọ́run sì lè gbà fún yàrá gan òní gbà fún yàrá lẹ́ ya wèrè àjọ gbádùn àjọ máa fúnra wa back to back ni àjọ máa fúnra wa back to back ọgbà àwọn tó máa dẹ́nu nǹkan ṣẹ̀ṣọ́ sí kí wọ́n ti ń dá ilé ibo ni Islam ti kọ́ wa tí ọlọ́run gan sọ fún Ṣaitan gan nígbà tí ìgbà tó lọ́run dá Ṣaitan tán tó dá Ádámọ̀ tán tó dá Ádámọ̀ oyin kọ́ lọ́rọ̀ bú kalẹ́ màláíkà ìníjà ìlú fìlàkàlì khalifa tó dá Ádámọ̀ tán ó wá pe àwọn màláíkà pé ìsìjúdó lẹ̀ Ádámọ̀ ó ní kí wọ́n tẹríba ni ó ní ẹ sùjúdù ẹ tẹríba fún Ádámọ̀ fasajadu ila Iblisa èṣù lórí ibú Ṣẹ̀tánì jáde Ṣẹ̀tánì tó kọ̀ tí ó tẹríba tó gbọ́n abáwá sàkíbára tó ga pásọ́ lọ́hùn ọlọ́run padà sọ pé ó ti di kèfèrí ó ti da láì mọ́ ọlọ́run padà sí pé ó láàánà rẹ̀ ni so bóga mi ò ní pẹ́lẹ́ nì tèmi ni pé ìlú táwa yìí ilẹ̀ Yorùbá yìí àfáà akọni bàbá ọba o àfáà akọni bàbá ọba o ọba ló ní ìlú everywhere ni mo sọ everywhere àti kíní o Ìlọrin nìkan àfáà ní darí bẹ̀ àwa ni wọ́n ń wé wọn kì í dádé n ta fi mọ̀ pé no wọn kì í dádé wọn kì í dé adé ẹjọ́ ń bọ̀ wait a minute Ògbómọ̀ṣọ́ must be great ó ń bọ̀ wá. ẹ kú ilé padà ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ni mo lọ sáré correct láti kọ́ òun ni mo lọ sáré control. Islam kọ́ wa ká máa rọ́bà fín Islam kọ́ lọ́ kọ́ wa kì í sọ́ba nìkan ká máa rí aṣíwájú fún kíyàn ní òlè tẹ̀ fọ́ba nílẹ̀ Yorùbá tá a wà yìí ṣé àwọn àfa Islam ló àwọn ni wọ́n wá ṣé Islam àwọn ni wọ́n tẹ ìlú kọ̀ọ̀kan dóni ìlú tí Islam tí wọ́n ta tẹ̀dó táwọn mùsùlùmí ta tẹ̀dó táwọn bàbá wa àwọn tí wọ́n gbé wá tẹ̀dó kò sí Ògbómọ̀ṣọ́ nínú wọn Ìṣẹ́yìn ò sí nínú wọn Ìwó ò sí nínú wọn kò sílùú wọn ní Ìwó àfà ṣé Ìwó gan fún rẹ̀ ṣé ọba Ìwó sọba ọba wọn wà nínú wọn. ààbò síta mùsùlùmí tí wọ́n ń ṣe ni wípé nígbà tá a mọ̀ pa àní tẹ̀fọ́ba wáyé tá a lè ń wúra wà ní ìmáàmù láàfin ọba. bóore kan ó bá sì wọ ìlú wa tí ó wọ ìlú wa kò ní gba ọ̀dọ̀ ìmáàmù àbọ̀dọ̀ pásítọ̀ kan wọlé ọ̀dọ̀ kábíyèsí ni ọgbà ìlú gọ́ọ̀mẹ̀ntì kan abólówó kan aláàánú kan ò lè wọ̀lú tó fẹ́ sílùú láàánú kó má gba ọ̀dọ̀ kábíyèsí wọlé. kódà wọ́n bá wu kìrìsìtẹ́nì pásítọ̀ kó ṣoore fún ìlú kó mùsùlùmí kó ṣoore fún ìlú yóò dé ọ̀dọ̀ ọba wọn ọba àjẹ́ kéfèrí jù ẹ lọ. torí pé mímọ́ tó máa ń ṣe ọpọlọ àwọn èèyàn eléyìí nísìnyí tó sọ pé ó rí ẹ ò pé báyìí ẹni tó ẹ pé òun gẹ́gẹ́ ló yẹ kó lọ yẹ ọpọlọ ara ẹ wò tó ní ìwọ́n yọ ìmáàmù to dọ̀bálẹ̀ for your king orí yín ti burú orí àwọn tó ń ránṣẹ́ ẹ̀ẹ́jọ́ gbádùn àwọn tí ń sọ fún yín pé àfáà ní bàbá ọba ẹ̀ẹ́jọ́ gbádùn àfáà lè jẹ́ bàbá ọba láàrin ọba àtàfáà nípa tí àfáà yẹn bá ṣe fọ́ba yẹn pé ó fi ti ń jẹ́ ọlọ́run hàn yányán tí ọba wọn ò rírú ẹ̀ rí pé pé àfáà ló ṣe yìí. àbọ̀ ilẹ̀ Yorùbá yìí já sí pé ní gbogbo wa la mọ̀ pé ilẹ̀ Yorùbá àwọn tí wọ́n tẹ̀lé Yorùbá tí wọ́n tẹ̀lé Yorùbá dó kìí ṣe Kùránì ni wọ́n fi fáǹdì ilẹ̀ Yorùbá kìí ṣe àdísì kìí ṣe kí lórúkọ ẹ̀ ẹ sì jẹ́ rántí pé ìdílálù níṣèlú kò sílùú tí ò ní kọ́ọ̀tsọ̀ tiẹ̀ ilẹ̀ Yorùbá la ti ń gẹ fìlà yìí wọn kì í gẹ Saudi
gbogbo ànábì tó sì wá sáyé nígbà táwọn Muhammad gan dé Mọ̀dínà àwọn tí wọ́n ṣe ń bẹ̀ ní àwọn culture wọn ànábì ò ṣe kí ni kò parẹ́ o ànábì bára wà ní Saudi ni o nínú ní Saudi ni o ráwà ní Mọ́kà ó bá wọn tí wọ́n ń wé sáwà ní ànábì bá wọn tí wọ́n ń wà lèkì ń bà ní kì í sàwọn mùsùlùmí nìkan lọ́kọ́ wà lèkì ń bà àwọn olóòṣà gan tí ń wà lèkì ń bà káànábì ò tó dé kò dẹ̀ ní ká má wọ̀ ọmọ wọ́n tàn nábì náà ṣe tí wà lèkì ń bà. La tushiriki billahi nítorí ẹbí sọ fún wọn ẹ má ṣẹbọ sọ́lọ́run nìkan ló sọ nítorí gbé wá nù kò wá torí pé ẹ má ṣẹbọ Islam tó gbé wá yẹn kò pa wá táwa Yorùbá táwa fẹ́ kú lórí àwa torí ẹ̀sìn tá a sọ pé àṣà ti ṣe òwúlò mọ́ torí inú àṣà wa ni ká dọ̀bálẹ̀ òun ni ká pọ́n aṣíwájú lé àbí wá àtàtà níbi ní àti wùlọ́wọ́ àti rasulu wọ́n lulẹ̀ amúrì mi ń kún àwọn aṣíwájú láàrin yín irọ́ sì ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ọba yìí ẹ̀dọ̀wálẹ̀ fún tẹ́ bá rí gọ́ọ̀mẹ̀ntì ìjọba tó bá dé bí a president ni gbogbo yẹn sì mọ̀ gbọ̀n torí ẹ̀ ń gbẹ́ ẹ̀sìn mọ̀ pẹ́lẹ́ jáṣẹ́ wọn láti bẹ̀rùn ẹ̀pá àwọn oyún ọ̀gbọ́ kínní ìgbà tó bá rí president àbí gọ́ọ̀nà kan tó bá kó àwọn ológun sẹ́yìn bó bá ṣe wèrè wọ́n táwọn bọ̀ ni a máa rí ọba fín a rí ọba àlùfín bẹ́ẹ̀ sì ni ẹni àwọn tó yẹ ká pọ́nlé jù nílùú wa àwọn gọ́ọ̀mẹ̀ntì kan àwọn gan wọn sí kí ni wọn kì í kọyán ọba kéré tí ìgbàsígbà táyé di pé àwọn ọba náà ń gbàsáré lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì nísìn. ní ìgbà kan wàláhì tàláhì kò sí ìjọba àwọn láyé tó lè wújú ọba kò sí torí ìjọba gan bá àwọn ìjọba gan wọ́n ti ń jẹ ọba àwọn ọba ti ń lo dáúlà lọ káwọn ìjọba tó máa dá sí pé sọ́bọ̀ ọba ò tí ì wà ọba ò tí ì máa wà nílẹ̀ Yorùbá yìí kí wọ́n tó gba òmìnira Nàìjíríà ni ọba ti wà náà àwọn ọba yìí ni wọ́n ń gbìyànjú àti lọ bájọba sọ̀rọ̀ àwọn ni wọ́n súnmọ́ jọba láti jẹ́ kí ìlú mọ̀ tẹ̀síwájú àwọn ọba yìí ni wọ́n súnmọ́ jọba àwọn ni wọ́n sọ tó bá kàn tọ́yìn ọba lára tó bá lè fi ọba lérí ibú jẹ́ lù yín ó rí i pé àáfà kan bàbá ọba ìyá ọ̀ jẹ́ ségèsì yẹn là ìlú téèyàn bá wà tó bá yẹ pé ọba olórí ibú ló lọ jẹ ọba àdánìkan jẹ àwọn ọba jásí pé wọn kì í rí ti ẹlòmíín rò tó yẹ pé ti ayé wọn nìkan náà rírò ìjọ lẹ́mọ̀ wípé àṣẹ ọba nínú ìlú number 1 ni tí ọba ti gbádùn torí Ọlọ́run lè fẹ́ fosore fún ìlú láti ọwọ́ àwọn nǹkan kọba yín lákò possible àwọn takò bọ́n bá gbélé iṣẹ́ wá sí ìlú kan nísìn ṣé ìmáàmù ni wọ́n lọ bá àbí pásítọ̀ ọba kọ́ ló máa lọ bá ni ọba ní ó fún wọn nílẹ̀ ìmáàmù kan ní ó fún wọn nílẹ̀ ìmáàmù gẹ́ wọ́n fún náà nílẹ̀ ni àwọn táwọn wí yìí ni wọ́n tulẹ̀ fún mùsùlùmí náà tulẹ̀ fún kìrìsìtẹ́nì pé mọ̀ ṣẹ̀sìn yín lọ ìjọ kìíní àná tó bá mọ̀ pé ń tẹ́sí lé wọn ní fún yín láyè nípa òfin dáhùn bá bá ti pé sáwọn tá a fẹ́ gbà ní ìsìn ṣé wọn ò ní padà sọ fún wa pé àmọ́ ṣe mọ́ àkọlà nílùú mọ́ wọn ò lè mọ́ fún yín lẹ̀ wọ́n lè má gbà yín láàyè kí wọ́n gba ìsìláàmù láàyè kí wọ́n gbà wá láàyè ṣùgbọ́n àwọn bàbá wa tí wọ́n gbé ìsìláàmù wá ń gbà náà lọ́hùn wọ́n gbé wá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n gbé wá pẹ̀lú àlàáfíà wọ́n sì gbà lọ́wọ́ wọn pẹ̀lú ìfẹ́. àwa ti sìn nísìta jáde tọ́pọ̀ àrí kìíní kan máa fi ká máa fi wá àṣìwà tako ọba tó bá ń pò wá sára bí 1990 ẹ mọ̀ wá yarí ṣé ẹ wá sí 1990 nítorí wọ́n rí wọ́n ti ẹ̀ pè yín kó mọ̀jẹ̀ sáláfí lọ jáde mọ́ ẹni bọ̀ tó bá jáde tí yóò bá máa tako tí yóò máa mú tó yẹ pé àwọn ọ̀rọ̀ ogun ó jẹ́ tó wá tó ẹ̀ tó máa sọ̀rọ̀ ogun lẹ́nu ẹ jagun ẹ dàrú ẹ dákun ṣé ogun tí ó dàbí yẹn tí ó dàbí ẹ̀kọ́ tí ogun bá wá délẹ̀ sẹ́mi gbogbo wa gbé kí ló fi yé wa pé bá jagun yẹn tán o Ọlọ́run ẹ̀yìn wa lọ́lọ́run ó dùn sí so àwọn yòókù yẹn ò lọ́lọ́run ni ṣé mùsùlùmí kan àwa nìkan lá lọ́lọ́run ni tá a kàn bá jáde wo tá à ń sọ àti ìgbọ́ kìrìsìtẹ́nì nǹkan kan sọ bí wọ́n dẹ̀ ṣe gbé mùsùlùmí ìsìláàmù wá sílẹ̀ Yorùbá yìí náà gbé kìrìsìtẹ́nì náà wá ẹ̀yà lọ wo Ìlọrin dáadáa
òun láàfin lè fi Ìlọrin tá a lè Ìlọrin ò ṣe tampa kò sẹ́ni tí ó gbà pé láì Ìlọrin wọn kì í dádé tẹ́ bá dórí ọba Sùlù Gàmbàrí nísìnyí ṣéhù wallahu yasimuka minan nas ara wà nílẹ̀ ẹ̀bà lórí bàbá Kàlùkìmbà àwọn ọba àlù tiwa adé náà máa dé gbàmí ẹlòmí adé ìlẹ̀kẹ̀ omi adé gold ẹlòmí adé tí ó ti ní yẹtúyẹtú different kind of adé pẹ̀lú ọ̀pá àṣẹ lọ́wọ́ ọ̀pá wọn sì tún máa ń ní adé lórí symbol of ọba aládé nìyẹn. ẹ wo ẹ̀yin kábíyèsí wa ẹni kẹ́ ẹ má gba ọ̀rọ̀ àwọn kìíní yẹn láàyè o ó rí jọ́ tẹ́ bá tó gbéyàn kan ní sọ pé àfáà kan bàbá ọba àbí kí n sọ rẹ bá tó gbé tẹ́ fi àbí tẹ́ jẹ́ kó mọ̀ àwọn ọba náà ò rọrùn báwọn ẹ̀yẹn wo bàbá Gandhi nísìn ẹ wo iṣẹ́ rí ibi tọ́ba yẹn ń ṣe ẹ̀yin tẹ́ bá ń fi ìmáàmù wé ọba ẹ sọ fún wa iṣẹ́ tí mọ̀mù ti ṣe nínú ìlú tó jẹ́ ìtẹ̀síwájú ìlú nǹkan ẹyọ kan la máa ń gbọ́ tí gbogbo yín máa ń sọ gbá ìmáàmù yẹn ó ta kò fẹ́ káwọn jọlá bí ọ̀tá ni kí ni ìṣe ju kí ni ṣé àwọn àfáà nìkan ní ìbẹ̀ lóògùn mọ́ sọ ìmáàmù yẹn kò fẹ́ kí ìmáàmù ọmọ wáàsí ṣe wáàsí láàmọ́ jẹ wọn ti máa ṣe wáàsí kí mọ̀mù tó dé àbí mọ̀mù nìkan lọ́wọ́ já fọ́ wáàsí ní kíní kan tó jẹ́ kíní kan mú wá bá a bá fẹ́ ṣe ẹ̀sìn tá à ń sọ iná tá a rẹ̀ sìn ṣe bí ọkàn bá balẹ̀ nínú ìlú sálẹ̀ rẹ̀ sìn ṣe ni ẹni débi ń pa tí òòrùn jẹ́jẹ́ ẹni ó kírun sáwóró kò ní gbé lórí irun àbílù tó bá ti ń jagun tọkàn bá balẹ̀ ìyẹn lè rírun kí ní bá ṣe Allahu Akbar tó gbọ́ pàù lẹ́rìnlẹ̀ tó bọ́ ṣe gbá pàù fátí àwọn dàrúmọ́ lẹ́nu ni wọ́n yìí ẹlòmíín kírun lọ lásán ọkàn gbé báńgà lásán lọ gbọ́ wéré já dànù báńgà ni wọ́n yín o kọ̀mọ̀ pé kéde ìbọn ló pè ó sà ti gbọ́ pàù àwa Yorùbá sí ìfẹ́ǹfẹ́ mi wá ta káìtì rárá wá ṣe wà ṣe bílù bá wá dá Ọlọ́run yan olóríire fún yàn bí ọba Gandhi tọ́lọ́run yàn fún wa l'Ógbómọ̀ṣọ́ yìí ìmáàmù ní bàbá wa tòlú nǹkan ọ̀kan ni máàmù fi mọ́ ṣèlú yóò máa fàdúrà ran ọba lọ́wọ́ kó lè kọ́bọ̀ lè bá àríṣẹ́ rere ṣe ní ìlú yóò máa fi àdúrà ràn lú lọ́wọ́ iṣẹ́ ìmáàmù nìyẹn ìmáàmù kọ́ ní ó bá gba òun kọ́ ní ó mọ sọ fún ẹ pẹ̀lú gbẹ́bẹ́ wò síbì kan yàrá jáde síta ẹ̀wọ̀n ní àfà nàbọ́bá àfà níbo nílùú wo Saudi bọ́ ti jẹ́ pẹ̀lú Islam tó yẹn wọ́n rí ọba wọn fín ọba wọn nítọ́ba wọn bá sọ ní abẹ́gẹ́ wọ́n sì ń pọ́nba tí wọ́n lé tó yẹ pé àwa ń bí làwọn ọmọ wa rí àwọn ọba wa bíi pé wọn ò jámọ́ nǹkan kan ìbẹ̀lẹ̀ ti máa rẹ́ nìkan tí ó kàn jáde á kàn máa sọ̀rọ̀ sọ́ba anyhow ẹlòmíà kan dẹ̀ jáde a máa fi ẹ̀sìn a máa gbé ẹgbẹ́ a máa gbé sí ẹgbẹ́ ìlú Ìṣẹ́yìn tá à ń sọ yìí náà ṣé Islam nìkan ló wà ní Ìṣẹ́yìn ni Kìrìsìtẹ́nì ò sí ń bẹ̀ ni oníṣẹ̀ṣe ò sí ní Ìṣẹ́yìn ni ní Ìṣẹ́yìn bí wọ́n ti Ìṣẹ́yìn fún oníṣẹ́lá náà Muhammad wọn ò sì bá wa jà sí wọ́n sọ́nù gbà wá láì pé ká máa wí bẹ́ẹ̀ àmọ́ gbà bá pàṣẹ jù bọ̀ nísìn tẹ́ ẹ wá jáde wá sí àbáyé tún sọ pé ń sọ fọ́ba ọba àlú wọn wípé àwọn tí wọ́n ti ṣáájú náà wọ́n gbà pé bá ti ṣe nu àwọn kì í tẹ̀ fọ́ba imagine ṣé Islam kọ́ wa ni bí Ọlọ́run bá kọ́ ká má tẹ̀ fọ́ba ni wọ́n àti Ọlọ́run sọ fún Ádámà tó sọ fún Ìbílísù pé ó sọ fún àwọn mọ̀lẹ́kà pé èsì jùlọ ilẹ̀ Ádámà ó ní ẹ tẹ̀ fún ànábì Ádámà ó ní ẹ tẹ̀ fún Ádámà ẹ tẹ̀ fún Ádámà torí pé Ádámà ọba ni láàrin gbogbo tí Ọlọ́run níjọ́ náà Ọlọ́run fi torí pé Ọlọ́run pọ́n lé
ẹgbọ́n ni ìníjà ó ní kọ́lá rọ̀bù kàlímọ̀lá ìkà ó ní ìníjà ìlún filẹ̀ kárìdì khalifa òun fẹ́ dá àlífà sórí ilẹ̀ ó pe ádámọ̀ ní àrólé òun. ó yẹ kó yà màláíkà ni pé ẹni tí fẹ́ dá yìí ọba ní òun ni yóò mọ jẹ́ agbẹnusọ mi lórí ilẹ̀ àrólé mi àpẹẹrẹ mi lọ́n lórí ilẹ̀ nu láti mọ̀ pé ọlọ́run ọba ń exist. àmàlẹ́kà wọ́n sì ṣe kí ni fàṣájàdú wọ́n sì tẹríba fádámọ̀ èyí tó lóun ò tẹríba èso ṣòfò nínà bìlísà so gbogbo èèyàn tó bá lóun ní tẹríba fọba náà ẹ̀yin ọba ẹjọ́ ṣòfò dànù tó bá lóun ẹ jẹ́ kó yé ìlú kó yé ayé pé ọba ló ní ilé ọba ló ní ilé ọba ló ní ìlú. ẹ bá wá wọn ní ẹni tó bá rọ́bà fi lọ́ba ń pa ṣé gbogbo àwọn tí wọ́n ń ṣe òmùsọ̀ fún wọn lọ́lọ́run o lọ́kọ̀ mi kan sáà ń jáde nínú wọn tán wóróworó wàhálà ẹlòmíì ò lọ́lọ́ ẹlòmíì ò lè bọ́lọ́run sọ pé kó ṣe torí àwọn egun ò ṣe fẹ́ ọlọ́run torí ara àfẹ́ ọlọ́run ní ká mọ̀ rí ọba àlùwà fín ẹ fọba sáyé rẹ̀ ẹ bá sì mọ̀ pé ẹ lè tó fọba ẹ má dá àfihàn wa mọ̀ náà ẹ sì rọ́nà lọ láì ṣe pé ẹ bọ́ bá ṣe bó lè fẹ́ rọ́nà lọ. ìmáàmù tó náà padà ní ọba kọ́ ọba òun ní ìmáàmù ọba òun ní bàbá ọba kọ́ ló ń gbọ́dọ̀ wà ní. àwọn mùsùlùmí á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ á fi sùúrù gba nǹkan lọ́wọ́ ayé tán táwa tó wá gbà tán á wà di òrè mọ́ wọn lọ́wọ́. á wà sọ̀rọ̀ àná di bá mi kojú mọ́ tó mọ́. àwọn mi wọ́n tó bá jáde tó bá fẹ́ pè mí kèfèrí tètè pè mí kèfèrí tó bá pè mí lẹ́lẹ́bọ ní ilẹ̀ Yorùbá yìí ìntẹ́ fojú Ògbómọ̀ṣọ́ rí tẹ́ ń sọ fún ìmáàmù yẹn tó náà ń hun ìmáàmù bàbá ọba fáwọn bàbá ọba ẹ̀dùn ti gbé délùú mi tó bá wú àwọn ọmọ ìlú Ìṣẹ́yìn káwọn náà jáde táwọn bá jáde a máa sọ̀rọ̀ ń palẹ̀ Yorùbá generally especially lórí ìlú mi tọ́lọ́run ti ní kí n ṣẹ̀jáde mu àná tó bá bẹ́ wà bẹ́ padà ní o ẹ̀pẹ́ àwọn tí wọ́n ń bẹ́ lánàá tí wọ́n ń sọ̀rọ̀ ẹgbẹ́ wọ́n ti sinmi bí yóò bá sinmi yóò gba ìsinmi fúnra yóò gba ìsinmi tipátipá ni. so àwọn mùsùlùmí ẹ dákun ẹjá lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnu ti ń kùn wájú ẹnu ń kùn wájú àwọn tí ó kàn wá là ń dá sí ntọ́lọ́run gan ọ̀run wa là ń ṣe kí ni iṣẹ́ mùsùlùmí nù lò kí ni Islam kí ni jẹ́ ẹ̀sìn gan ẹ gbọ́ ni ntawa akọ́lé kí bá sì tún wá ẹni kò kọ̀rẹ́ẹ̀tì wọ́n ní la farqa bayna muslim wal kafir illa bis salat ìyàtọ̀ kan ò sí láàrin wa tójú pé tó bá pe ìrun mùsùlùmí lọ kírun níjọ́ Sunday kìrìsìtẹ́nì lọ sí ṣọ́ọ̀ṣì àwọn oníṣẹ̀ṣẹ̀ náà ṣe tiwọn ìyàtọ̀ àárín wa náà nìyẹn gbogbo pápátá léèyàn we are all human being àtọwọ́dá Ọlọ́run ní gbogbo wa ẹ̀dá Ọlọ́run ni wá ojú tọ́lọ́run fún mi ló fún wọn náà dì sẹ́mi ẹni olójọ́ fún gbogbo wa ìyàtọ̀ láàrin kankan ò sí ẹ má jà fi ẹ̀sìn ká má fi ba ìlú jẹ́ àwọn ọba tọ́lọ́run fi sórí ilẹ̀ nílùú ilẹ̀ Yorùbá yìí ẹ ká fún wọn lẹ́mìí balẹ̀ a mùsùlùmí wàhálà wa ti pọ̀ ju o wàhálà wa kí wọ́n yìí wàhálà wa pọ̀ wàhálà yín pọ̀ wàhálà yín mùsùlùmí tẹ̀ ń ṣe wèrè yẹn pọ̀ lẹ́jáde rí múbàrí ẹ̀ wá rí wútúbà gidi ṣe mọ́ múbàrí nílẹ̀ tí mo sọ pé àwa kì í tó balẹ̀ fọ́ba Ìṣẹ́yìn ilẹ̀ Yorùbá wo mo tún bí léèrè ilẹ̀ Yorùbá wo nílùú Yorùbá ìlú wo ni wọ́n fi Kùránì náà fi gbadé.
ṣé àwọn yàrá sọ pé àwọn ìbílẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ ṣé ẹ̀ wọ bẹ̀ ẹ̀ jóbi ẹ̀ jórógbó ṣé kùránì ló gbórógbó àtòbí àtàrí tẹ́ ẹ jẹ ṣé kùránì ló gbátàrí wá inú ọ̀yàwó látàrí wà inú súrà wo látàrí ń bẹ àtòbí pé kékeré ṣé fàájìá ni wọ́n kà fún oúnjẹ fẹ́ jọba tẹ́fẹ́ wọ́ pé bí ọba àwọlẹ̀ Yorùbá nípa àwọn ìmáàmù náà fi jọba tó wá àwọn àfáà àwọn rọ́bítà ni wọ́n lọ fi jẹ ọba ẹ sọ fún wa àwọn tẹ́ẹ̀lì parí lẹ́fẹ́ bẹ̀rẹ̀ yẹn àfáà fún bàbá ọba àfáà kọ́ ni bàbá ọba àwọn ọba ilẹ̀ Yorùbá ìlú Ìlọrin kọ́ ìlú Ìlọrin gan àfáà kan bàbá ọba nílùú Ìlọrin tó lọ́pàá ọba wọn ṣé wàá límì bí wọ́n ti gbé wá nù ìwà máa ń kí ó tó lè ké mi ò mọ ó bá ìmọ̀ kí ó tó lè ké mi ò mọ tó ó bá lọ ké ń sán mọ́ ọ fi kò sí àfọ̀nbó tó láyé wájú ọba Ìlọrin yóò ra burúburú yóò forí yóò tẹ̀lé bàbá yìí ni yóò kúnlẹ̀ gan yóò tún kúnlẹ̀ gbogbo àwọn oníkíjìpá oní afárúkọ oníkíjìpá wọ́n ti ní owó tó tán ní ìlà ìyàwó ayé ti mọ̀ wọ́n tó bá déwájú ọba Ìlọrin wọ́n ṣe kò ṣe é hù ni bàbá ní mọ̀ṣá ọmọ dáfẹ́rù. Thank you sir. Àfá àkọ́ bàbá ọba ni bàbá àfá. Bàbá sọ̀rọ̀ sì sọ fún wa oníwà sọ̀rọ̀ ògùn mọ̀sán sọ lé ní pé ẹni tó bá lóhun ṣe kó kú òun lù tó bá ti kó òun nígbà fọba òun ò ṣe tọ́ba ó ṣe tìlú nù kúrò nílùú ọgbọ́n àwọn ni wọ́n sàmà bí iṣẹ́ kábíyèsí ọ̀sọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ lónìí pé ìwọ tó bá ti lè gbà fọ́ba kó onítọ́ba ló ṣe torí ọba ló fẹ́ ṣèlú ló fẹ́ tún lù ṣe ẹ padà bàbá ò tẹ̀ ní kí wọ́n fìlú lẹ̀ gàbá ní wọ́n padà fìlú lẹ̀ ni bàbá yẹn mẹ́rẹ̀ ní kíní kan ẹ wọ́n bá sọ wọ́n Ògbómọ̀ṣọ́ ṣe rí àwọn èèyàn kan mẹ́wọ̀n ṣe wọ́n sọ̀rọ̀ tọ́ wọ́n dẹ̀ sọ̀rọ̀ ṣẹ́ o sórí àwọn ẹni tó bá ń bá wí tó bá ń ṣẹ̀ ìyẹn tó bá ń bú tí ó sọ̀rọ̀ ó bú òun ṣe tí ó wù ẹ́ fún tí ó tó dákẹ́ tí ó sọ̀rọ̀ ó bú lẹ́ni ó sọ̀rọ̀ ó tún fọ́ létí kò tún sọ̀rọ̀ ó wù ẹ́ àwọn ayé pariwo kò dẹ̀ sọ̀rọ̀ ó tún sílẹ̀ kejì ẹ̀kẹta kò tún sórí bó ti ránṣẹ́ òun ó yẹ kó sọ pé nǹkan ti kọ́kọ́ ṣe ọ́nà bí ò ti sọ̀rọ̀ ó yẹ kọ́ lọ mọ́ múra kọ́ lọ mọ́ wábì kan kó lọ mọ́ sun ẹkún kalẹ̀ pé ṣé nǹkan ò ti mọ́ ṣe mí báyìí tó irú wọn ijọ́ tán bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀ tó bá ti sọ báyìí kò sẹ́ni kankan tó lè yí lẹ́nu wọn mọ́ tó lè yí ọ̀rọ̀ ń padà mọ́ kò sí. ẹ wo ijọ́ tí Mr. Doctor yín tẹ nínú alẹ́ nìkan tó ní àfa gbogbo àgbáyé ni Doctor yín ìmáàmù òkè odò yín Dr. Tọ́líà ẹnìkan ní Dr. Tọ́líà káyé bá àmọ́ wọn táwọn wí Dr. Tọ́líà wọ́n ní ìmáàmù gbogbo ayé ni wọ́n ní ṣe rí pé ẹ ti mọ̀ pé rí pé ìfẹ́ yùn ìrò ìfẹ́ ẹ̀rọ ni tó bá ti mú yín máa sọ tí kẹ́ máa fún kẹ́ máa lo kẹ́ máa fi ẹni tẹ́yìn ò tó fi ròyìn rẹ̀ ẹ̀ ń parọ́ mẹ́ni ìyẹn ni ń jọ̀ là ń pẹ́ ń parọ́ ẹ̀tún sọ wọlé àná mọ́ wá àwọn nìkan náà mọ́ wá ṣiṣẹ́ jù àwọn náà mọ́ wá sí náà sọ̀rọ̀ wọn mọ̀rọ̀ sọ jù àwọn gbogbo ayé ìlàlà nọ́mbà 1 gbogbo ayé ẹgbẹ́ àjíjọ́ àti mọ̀ pé ìrọ́lẹ̀ ń panu àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ lọ so irú àwọn yẹn níjọ́ tí mọ́mù yẹn tẹ́wọ́ ní búbá rí ẹni kábíyèsí ẹ̀ ń dà wá láàmú kábíyèsí àbáyọ̀ sọ̀rọ̀ ọmọ àjẹbẹ̀rí sí fapò sáyà àbáyọ̀ sọ̀rọ̀ ìgò lórí epo àtèróró epo 25 kìíní kan bàbá yẹn sọ̀rọ̀ bàbá yẹn tó jáde
ẹ tó kọ́lé lórí bàbá yẹn ò sọ̀rọ̀ bàbá yẹn wá yan ìmáàmù ààfin pé kọ́kọ́ fìyẹn fún ilé sí náà ẹ pé sí ọ̀rọ̀ kíní yẹn èsì ọ̀rọ̀ nu àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe nìyẹn wọn kì í ya talkative action ni wọn kì í bá yẹn rúgbọ́n àwọn kì í bá yẹn rojọ́ àwọn máa take action pim sẹ́yìn gbogbo ilẹ̀ fẹ́ lọ kú wọ́n á yẹn wọ́n wà fín ẹ wá wo ọ̀rọ̀ tí ọba yẹn sọ yóò táwọn ọlọ́bí tá a lọ tẹ́ẹ̀fù mọ̀ pé àwọn nǹkan ń sọ̀rọ̀ ṣẹ́ wọ́n sọ̀rọ̀ tọ́ tó bá ń ṣẹ́yàn kan tí bá ń ta lé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni yẹn á lò ní lọ́ọ̀kì ni o ẹni ò fẹ́ ṣe kankan fún ẹni yẹn kò ó pé wẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n tó ń ṣẹ́ tó rí ta lé lẹ́sẹ̀kẹsẹ̀ tó kàn ń wòran báyìí tó ń wòran báyìí irú wọn yóò wọ́n sọ̀rọ̀ ṣẹ́ o báwọn ọlọ́bí tá a ṣe pẹ́ àwa tó tán bẹ̀ bàbá tó bá ní pé àwọn àwa sọ̀rọ̀ ní kò kà wọ́n o ìsìlámù àwọn ò ṣe mùsùlùmí àwọn ò ní kí wọn mọ́ṣáláṣí ká wọn ṣùgbọ́n kí ìmáàmù dókítà yín kọ́ máa kéwú kó máa yọ iná lẹ́nu báyìí bíi Ṣàngó wọ́n láyé kì í sáfà àwọn mọ́ ìmáàmù Habibullahi làáfà àwọn case closed ni ìmáàmù Habibullahi làáfà àwọn case closed tẹ́lẹ̀ ti rí kò dẹ̀ sí tẹ́ lè ṣe mọ́ nítorí àwọn òṣèlú ti ṣe ń ló fà á bẹ́ẹ̀ bá fẹ́ mọ́ sẹ́rí ẹ lè gba ìlú mọ́ba lọ́wọ́ ẹ lè wí ní ọba lẹ Yorùbá tó bá wò yín ràn tẹ́ bá wí ní ẹ̀ ọba lẹ Yorùbá yẹn ó bóyá kò I don't know bóyá kò tó ń táwọn èèyàn ọba aládé adé orí la fi mọ ọba ìlẹ̀kẹ̀ la fi mọ joyè nílẹ̀ Yorùbá nìyẹn o ọba tẹ́ bá sọ fún pé ẹ jù ú lọ tó bá wò yín ràn ìsìlá pé ìyá ń jẹ nǹkan kan lọ́wọ́ nù ẹ̀yin bá yín tọ́jú nǹkan kan lọ́wọ́ tó bá ti tọ́jú ti ń tọ́jú lọ́wọ́ tán yóò padà jẹ́ kó ẹ yé pé òun lòun nílò òun lòun nílẹ̀ yóò fi hàn yín kò dẹ̀ sí ń tó fà ọ̀rọ̀ lóògùn mọ̀ọ́sọ ló jẹ́ kí kó wá yín mọ́ wíwórówóró pé ọba àfáàmù bàbá ọba tó rí pé ẹ wò pé bóyá tó kó bò tí ì tẹ́ káṣán kankan pé mọ́mú ẹ sì ń bá ọba àfà lọ́wọ́ òun ló jẹ́ mọ́ tó pé ọba yẹn wọ́n jẹ́ ni tí Ọlọ́run dárí tí wọ́n tó náà ti máa react ni ẹ ti mọ̀ pé ìmáàmù kan bàbá ọba àmọ́ ọba tí ò fẹ́ kí ló dàrú yóò fi sense ó dẹ̀ wà focal ọba tó jáde ọba tó rí ẹ̀ pé ọba tó tẹ́ experience pọ̀ fún kò ní ṣe nǹkan girigiri ó máa ṣe nǹkan pé ọ̀làjú ń bẹ ó mọ bóyá máa dú pẹ̀lú yín òun lẹ̀ fi ń wò pé báyà ìmáàmù bàbá ọba òun lẹ̀ fi ń wò bẹ́ẹ̀ àmọ́ bóyá ìmáàmù ni bàbá ọba o bóyá ọba ni bàbá ìmáàmù ni o owó ọkọta ojú wa ni yóò ṣe ojú wa la ó fi rí etí wa la ó fi gbọ́ á padà rí láìpẹ́ àwọn tí wa ó sọ bẹ́ẹ̀ àwọn bá yín sọ ó pé ọ̀fà bàbá ọba o àwọn bá yín sọ ó ààrẹ ní láyé bàbá yín sọ ìmáàmù number 1 lọ́dọ̀ àwọn mùsùlùmí chief imam number 1 lọ́dọ̀ àwọn mùsùlùmí pastor bishop number 1 lọ́dọ̀ àwọn kristiani evangelist àwọn number 1 nìyẹn olúwawo number 1 lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe gbogbo ẹ̀mẹ́tẹ́ ó kọjọ́ra wọn kábíyèsí wà ní number 1 ní gbogbo fún gbogbo olùyányán àti pásítọ̀ kábíyèsí number 1 rẹ̀ kristẹni àìmọ́mù bó ti kí wọ́n mú o ráwà ní rẹ̀ kọ́ mọ́ kan sánmọ́ number 1 ní kábíyèsí number 1 rẹ̀ olúwo kọ́ mọ́ lo ọ̀já ẹyọ kan mọ́ kó lo mẹ́fà pọ̀ kó lẹ́kẹ̀ẹ́ 25 sọ̀rùn àtọwọ́ kábíyèsí number 1 gbogbo lẹ́yìn bá mú sọ àfi lọ́rin nìkan àti Ìwó àti Ìṣẹ̀yìn àti gbogbo ìlú àfi ìlú tó bá já sí pé Kùránì ni wọ́n fi tẹ̀bẹ̀dó ẹ sì mú jáde wá fún wa àfi ìlú já sí pé ọba tó wà ń bẹ̀
àwọn ìmáàmù àwọn àfáà náà fi jẹ́ ẹ mú yẹn jáde fún wa. Ìlú tó bá já sí pé ọba wọn tí ó ń wà ń bẹ̀ lọ́wọ́ àbẹ́ ìtọ́ jẹ tẹ́lẹ̀ Kùránù ó ní wọ́n fi wọlé dé ládé ọba, àwọn àfáà ni wọ́n sì lọ dé ládé ọba, ìlú ẹ mú jáde wá á gbà pé ìlú yẹn o ìlú àwọn àfáà ni mùsùlùmí lónìí. Àbí ìpèbí tí wọ́n ń wọ̀ bóyá Kùránì ni wọ́n lọ ń ké fún wọn bẹ́ẹ̀, àwọn àfáà tí lọ ń ké fún wọn nínú pèbí ẹmu ọjà ẹ̀sọ̀ wọn, bóyá hàn tún ni wọ́n fún wọn bẹ́ẹ̀. Tẹ́ẹ̀fì wá sọ pé wọ́n fẹ́ wá ya òrè mọ́ Ọlọ́run lọ́wọ́ nísìnyí pé ọba ìyẹn Islam lẹ́fẹ́ lẹ́ni ìlú kò possible. Àwọn Islam àkọ́lá ní ìlú. Ìlú Ògbómọ̀ṣọ́ nísìn ẹgbẹ́ kọ́tọ́ pé Ògbómọ̀ṣọ́ Ajagungbadé ẹ̀rí subhanallah Ajagungbadé lórúkọ Ògbómọ̀ṣọ́. Àwa sọ̀rọ̀ tè ní ọlọ́jẹ́ mi wọ́n gùn dáadáa àwa Gandhi. Bàbá ní orí àpè táwọn jókòó lè òun lẹ́ti mọ ọba lẹ́ti mọ tó lọ́n bá dá fúnra tó bá jẹ́ àkàndọ̀ Ọlọ́run lẹ́ti mọ́. Èmi mọ̀ pé ọba Gandhi yẹn àkàndọ̀ Ọlọ́run ni tí òun ṣe pé kínní ó sì lè bá mi fà á kó bá mi fà máa jẹ́ kó yẹ pé bó ti rí nù. Ọba Gandhi ní pé ẹ̀rí àga tí mo jókòó sí àga oníṣẹ̀ṣe ni, ogun ni wọ́n fi gba àga yìí kì í ṣe Bible kì í ṣe Kùránì. Nígbà táwọn sọ pé Ajagungbadé ìlú tá a tẹ̀ sójú ọ̀nà l'Ògbómọ̀ṣọ́, Ògbómọ̀ṣọ́ jagun gbàlú ni ó Jagungbadé ni. Ṣéjọ́ wọn jagun yẹn ṣé Kùránì náà fi jagun, ṣé Bible náà fi jagun, àbí ọ̀ǹtú ni Ṣọ̀ún yẹn àkọ́kọ́ yẹn tọ́lọ̀ jagun yẹn ṣé ọ̀ǹtú ló mú. Àwọn àpá ó ń dé gbẹtugbẹtu nǹkan kan báwọn ló tò mọ́ra. Ìgbà ń gan Islam tí ìwọ bẹ̀ wá nígbà tí Ṣọ̀ún Jagungbadé tán ní Islam náà wò pé ọgbọ ìlú kan ló ìlú kan rèé. Báwọn bá wá Jagungbadé ń jọ náà lọ́hùn Islam ó rí bí wọlé kán á gbà wá láàyè. Mùsùlùmí ni mí o sì lè rí yẹn o lè rí yẹn o sọ pé mi ń ṣe mùsùlùmí. tó ká máa sọ fáàkì fún yín kò sọ wá di kèfèrí ẹ̀yin gẹ́gẹ́ fúnra ilẹ̀ ìmọ̀ Ọlọ́run. Ẹ bá mọ Ọlọ́run ẹ mọ̀ pé Ọlọ́run bá ọ̀ràn yín ní ràndán, Ọlọ́run bá òde kò ní kẹ́ mọ́ rọ́bà fín. tó bá lè wúwẹ́ wà ní lọ ààfin jù bẹ́ẹ̀ ló bá dá ààfin ọ gbọ́dọ̀ tẹ̀ fún bàbá kó fún ọ̀tẹ̀ fún kábíyèsí o. Ẹ̀yin kábíyèsí ẹni bá wá sáàfin yín tó bá dúró sí yín lórí báyìí tó bá lóhùn ní tẹ̀ fún yín tẹ́ bá wòrùn tó bá ti jáde kó láàfin yín ẹ̀yin lẹ mọ̀. Àwọn kábíyèsí gbà kan máa ní àwọn náà ní máa ní túbú gàdúrù mọ bẹ ní ààfin. Ṣé ẹ̀yin ti sí yẹn ní gàdúrù mọ ni túbú ò sí mọ ni kí túbú ó sì wà at least kẹ́ tó di pẹ́ lọ fìyàn sínú station ẹ̀yin náà kọ́ dùnú túbú yín ná kó lo bí wákàtí méje 24 hours ń bẹ̀ kó bá ju 24 hours náà lọ hours 24 hours kó bá ti gbó àmọ́ túbú ẹ̀kọ́ débi tó mọ̀ tọ̀ sí dẹ́gbẹ́ wá tú ọbẹ̀ òórùn tọ̀ tí ó wà gbọ́mọ́júmọ́ tí ẹ̀gán lọ ta sínú sẹ́ẹ̀rì lọ́nà ni ẹsẹ̀ máa rí ọba fín. Bàbá Gandhi àbáyé ní orí ìjọ táwọn jókòó sí kì í ṣe orí àpèlé kìrìsìtẹ́nì kan káwọn jẹ́ pásítọ̀ ò ní káwọn mọ́ àwọn oníṣẹ̀ṣe máa wá wọn ṣe tiwọn kò ní kí àbáyé ó ṣe ṣẹ̀ṣe náà àwọn mùsùlùmí máa wá wọn ṣe tiwọn kò ní àbáyé ó di mùsùlùmí kìrìsìtẹ́nì ó wà yóò ṣe tiẹ̀ kò wá ní kí àbáyé náà ó ṣe kí ni kó kọrí sí ṣọ́ọ̀ṣì kó lọ jókòó síbẹ̀ ọba lọ́ba lórí gbogbo Ògbómọ̀ṣọ́ ọba lọ́ba lórí gbogbo òlú yányán nílẹ̀ Yorùbá yìí ẹ mùsùlùmí ẹ̀yin kọ́ lẹ ẹ̀yin àwa mùsùlùmí kọ́ ni aláṣẹ o àfa kan bàbá ọba o
Saoty tó kọrin yẹn nígbà rẹ̀ ìtàtọ́ sọ ó ti jáde ó ti padà apologize ó ti apology olóhùn náà gbọ́tàn ni o kọ́ra kìí tún sọ̀rọ̀ bá ní Saoty tún gbọ́ ìtàn làfà gbọ́ làwọn àfà rẹ̀ ti clear ara rẹ̀ pé ara o ẹ foríjì òun o wọ́n ti fẹ́ yan ọba kan ní Ọ̀yọ́ nísìn sáwọn ìmáàmù lọ́lọ́wọ́ yan ọba lọ́yọ̀ kọ́ra wọn kì í pe àfà sí wọn kì í pe àwọn àfà sí gọ́vnà ni ó gbọ́ pàfọ́bà òun ní òfin sàtífíkẹ́ẹ̀tì àwọn ìṣẹ̀ṣe ní máa ń yanjú yòókù àwọn mùsùlùmí jẹ́ yòókù jẹ́ etí ìbá ṣe tiwa wọ́n jẹ́ ẹjá máa kírun wa jẹ́jẹ́ ká máa sin lọ́run wa jẹ́jẹ́ ní tí wọ́n bá ní á dá sínú ìlú ká fi làákàyè dá sí ká máa tá a sọ ẹ gbọ́ ní tí o bá kàn wá ká má dá sí iṣẹ́ ẹ̀sìn pọ̀ nílẹ̀ tó yẹ ká ṣe ẹ máa bọ́ sọ́mú bá rẹ̀ máa ní àfàmàbọ̀ ọba ẹ lè jọba lẹ̀ fọba ní Saudi kò ní bọ́ ti ń kíra wọn ni ní Ìlọrin gan wọ́n ń kúnlẹ̀ fún kábíyèsí wọn kí wá ní tí ẹ wá nítorí náà ẹ bá ń pẹ́ sí lè kúnlẹ̀ fún ọba pẹ́ pẹ́tọ́ ọba kèfèrí ni ẹ kúrò nílùú ìlú ẹ̀ náà ẹ kúrò nílùú ẹ̀ ẹ mọ̀ ní ẹ̀lẹ́ tẹ̀fọ́ba ẹ sì mọ̀ lọ gbadé láàfin ààfin wọn tí wọ́n ẹsẹ̀ mọ wúráwà ní ààfin wọn tí wúráwà ní ìmáàmù nílùú tiwa ààfin wọn tí wúráwà ní ìmáàmù tí wọ́n mọ okùn lẹ́wájú ọba báyìí tí wọ́n wúráwà ní ọ̀rọ̀ tí wọ́n gbọ́lé ní ó dùn mọ́ mi gan àbá yẹn sọ̀rọ̀ wá ní pé àwọn kì í ṣe ẹni tí ó mọ sọ̀rọ̀ kí inú kẹlẹ́bà múnú yàn dùn ní táwọn fẹ́ ṣe làwọn sọ yẹn á dẹ̀ jẹ́ ó ṣe é ṣe fún yín apá yóò ní ká yín apá ọ̀tá ò ní ká yín lẹ́bọ̀ lóògùn kà nínú ìlú tó bá ló ń kún ọmọ kó bá wálẹ̀ ní rí ṣe ọlọ́run jẹ́ ẹjẹ́ máyé àfáàkà tó bá lẹ̀ ní rí ti ń ṣe ẹ̀ ní rògbò mọ̀ṣọ́ tó ọlọ́run jẹ́ ẹjẹ́ máyé pásítọ̀ kà tó bá dúndùn pé kẹ́ ẹ ṣubú ni ọlọ́run jẹ́ ẹjẹ́ máyé ọlọ́run ní àwọn ní kí wọ́n ṣubú bó ti rí nù àbáwá Gandhi ẹ̀ ní ṣubú ẹ̀ ní ṣubú tí bá ti ń gbọ́ bàbá inú mi kan máa ń dùn ní pé Mr. Johnson Ọláyíwọlá kò ní bàjẹ́ sá thank you very much ẹ ṣeun gan àwọn obìnrin ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ni ẹ ṣe àprógrámù yẹn ẹ ṣe àprógrámù yẹn kò lọ fà Ògbómọ̀ṣọ́ káwà fi rí bí ọdún mélòó kan sìn ẹ̀yin tẹ́ bá jẹ́ ọ̀tá Ògbómọ̀ṣọ́ ẹ̀yẹ bá jẹ́ ọ̀tá ọba inú yóò ti máa bàjẹ́ o àbí kí ẹ náà tètè lọ gbà fọ́ Ọlọ́run jẹ́jẹ́ kájọ máa ṣe ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kó Ògbómọ̀ṣọ́ lè bá a débi gíga gbogbo ilẹ̀ Yorùbá yányán ẹ dákun ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ bí ìlú ò bá dùn bí ìlú ó dùn bí ìgbẹ́ nílùú àbí báwọn máa ń pòwé yẹn náà bí ilé ò bá dùn bí ìgbẹ́ nílùú rí àbí nǹkan ọ̀dẹ̀ ò dùn bí ìgbẹ́ nílùú máa ń rí gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn kábíyèsí wa gbogbo àwọn àfà ẹ̀jẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn kábíyèsí wa ẹ má jẹ́ àrọ́bà fín ẹ má jẹ́ àtọ́jú ọba wẹ́lẹ̀ ọba ló nílùú ọba ló nílẹ̀ Ọlọ́run sì ní jẹ́ gbogbo wa Ọlọ́run dá wa láàmú ayé wa ò ní bàjẹ́ ìyá wa Ọládélé Yẹmisí Ọláìdé thank you very much ma you welcome àmọ́ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ nìyẹn ìlówó ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo ayé àṣẹ àkúfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí bàbá wa Gandhi ìyá wa Miss Margaret Awóyẹmí Odùṣọlá ìyá dáadáa àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ nìyẹn ọmọ àlè èèyàn ni ó máa fọwọ́ síjú lé bàbá rẹ̀ màmá ẹ̀mí yẹn ó gùn bí a ṣe dàgbà tó yìí náà wàláì gbogbo prógrámù wa lè máa ti rí wọn ń bẹ̀ ẹ máa rí wọn gbogbo prógrámù wa
wọ́n ṣe ń share wọ́n máa comment wọ́n máa ṣàdúrà fún wa kò dẹ̀ sí nǹkan tó fà ju ìfẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ náà lọ ìfẹ́ ilẹ̀ Yorùbá yìí náà lọ. tabaníká dákẹ́ àwọn kìíní ó balẹ̀ Yorùbá jẹ́ o tán pera wọn ní wọ́n yẹ ṣe mùsùlùmí o alákatakítí ẹ̀sìn ni wọ́n ẹ̀yà máa differentiate ẹ̀ kí wo yẹ máa fojú pálábùkù la mùsùlùmí máa wò wá mọ́ tí mi láìkì nù ní máa ń jáde. ọba ló nílùú ìmáàmù sì kọ́ ni bàbá ọba àfáà kọ́ ni bàbá ọba níta wá clear nìyẹn àfáà tó bá lè rí ọba fín especially l'Ógbómọ̀ṣọ́ ìwọ àfáà tó bá jáde tó bá lọ rí ọba Ghandi fín láàyè ìmọ̀ bó ti fẹ́ tó èmi ìlọ́fẹ́ pa kíní kan tó wá ní mọ́ ṣe bí ẹ wá ń fi ìsìláàmù yẹn náà proof àbí kí mo ní ẹ pààyàn ẹ bá tèèyàn jẹ́ jagun kí ló dé nítorí kéwútẹ́ yìí kí n tẹ́ fi ń ṣe nù àbí kó mi nu yín mọ́ ní àbí kó mi nu yín máa sọ pé a máa rí ìwé kóòtù ọ̀tán sípẹ́lá yín láàfa àwọn náà nù ìlú títí ń dùn tipẹ́ ẹgbọ́n tí a bá yìí wí Mr. Awoniyi Paul Ògbómọ̀ṣọ́ is always one before now we love ourselves and live in peace humanity be above religion that is it. kí ló dé wo aláfẹ́ wo wà tẹ́lẹ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe à ń gbé àlàáfíà ẹni kálukú ń ṣẹ̀sìn rẹ̀ ẹni kálukú ń kírun mùsùlùmí ń kírun tiẹ̀ kìrìsìtẹ́nì ń lọ ṣọ́ọ̀ṣì oníṣẹ̀ṣe náà ń ṣe tiwọn wọ́n ṣe bó bá ń ṣe eégún àwa yìí máa ń wá táwọn wòrè eégún báyìí ní ìsìn bá wọn mẹ́gbẹ́ dání rí àwọn wọn náà á tún máa àwọn eégún yẹn máa ń ṣeré ni wọ́n á ṣeré mi ò mọ tàkìtì alẹ́gùn ọjọ́ mọ́gbòdo tí àwa rí àwọn kinní yẹn bí entertainment ni nípa fún yín bí entertainment làwa rí àwọn pẹ́gùn kan lù wá wọ́n pè ní ọjọ́ mọ́gbòdo tó bá jókòó báyìí yóò jókòó lórí òfurufú kò dẹ̀ ní fi kankan jókòó. a ní eégún tó ń pè ní oríṣiríṣi eégún tiẹ̀ ń bẹ tó yẹ pé omi inú àwọn eégún yẹn omi yóò mọ ṣeré yóò mọ pààrọ̀ aṣọ omi a máa ṣeré a máa yọná lẹ́nu àwọn ọmọ arí wọn pàtó kò sóní kí n délé eégún ni. abúlé kí n máa ń ro ẹrú kí n máa ń ro ẹkú. àwọn pásítọ̀ wọ́n á ṣe crusade nígbà yẹn àwọn pásítọ̀ tó máa ń ṣe night vigil wọn crusade wọn wọ́n máa ń ta kinní kan Mrs. Margaret ìyàwó bá àbí ṣe bá rántí wọ́n ń ta bí aṣọ báyìí nígbà tí tv tí church ò tí wọ́n ó ta aṣọ sí gbangba wọ́n wá play ìtàn Jésù gbogbo àjọ mọ́ àwa náà máa ń jókòó tá a wò báyìí wọ́n kì í sì lé wa àjọ jókòó àmọ́ wò ni tó ní kí Christian ìtàn Jésù ibi àti máa ń wò nù kí wọ́n ṣe má gbélébù wọ́n ṣe aṣọ wọn fún ẹni wọn ta àjọjọ kó àjọ wò kò wá sí tó wò ń bì kan tó ní kọ́ ẹ̀kọ́ kan méjì ń bẹ kò sẹ́ni tó bá ti jòkó lára rẹ̀ tó wọn ò ní kẹ́kọ̀ọ́ báwọn abá ṣe ń kẹ́kọ̀ọ́ lára kìrìsìtẹ́nì làwọn náà ń kẹ́kọ̀ọ́ lára tiwa náà a mùsùlùmí bá náà ṣe tiwa a bá ń ṣe àgbólé ẹwọ nǹkan tí wọ́n bá mú àgbòde kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣẹ̀ gbogbo ọjọ́ bá ẹwà gbogbo ọba kí ni ó ṣe tóbi ọba kí ni wọ́n ti rà àgbo ayọ̀ wọn mú àgbò káàkiri ṣeré everything we are doing it with peace with love pure love ẹ̀rẹ́ abẹ́ dẹ́dà gbogbo ẹ̀rú a ní ẹ máa wòran a ní wòran a máa wòran bó a máa wòran báwo la máa wò ìran fún kíni kò síran wíwò àjọmọ abábálẹ̀ fẹ́ bàjẹ́ àníwò àwọn ò ní gbà fún ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ wa ṣe rí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ló gbé wa jáde nítòótọ́ àmọ́ fún torí gbogbo àwa tá a jọmọ Yorùbá táwa náà nífẹ̀ẹ́ tá a dìde nígbà tí Ògbómọ̀ṣọ́ tọ́rọ̀ rẹ̀ délé tá a dìde pé níbo ilé Ògbómọ̀ṣọ́ jẹ́ ńlá náà fi máa dá sí ọ̀rọ̀ tó bá ti dọ́rọ̀ Yorùbá tí ó bá ti di pé fẹ́ máa fi kíní á máa jáde fún yẹn náà kí wọ́n pè èyí ni ó wà máa jáde fún yẹn náà torí pé a gbọ́dọ̀ wà service kẹ́yìn wá jáde kẹ́ support ìlú káwọn wá lè support ilẹ̀ Yorùbá generally
ẹ̀yin náà fi ìfẹ́ ilẹ̀ Yorùbá lẹ́fi jáde nígbà yẹn tẹ́fí ní ẹnìkan ní Ọba Ghandi Ìfẹ́ ẹ sì dúró mo máa ń sẹ́ pé mọ̀sọ̀mọ̀ kò mọ̀sọ̀ ọ̀rẹ́ tó máa ń kí wa tó mọ̀ sàdúrà fún wa bàbá kan ń bẹ bàbá yẹn mi ń dákan wọn àgbà fáà ni wọn kì í sóògùn mọ̀sọ̀ mi ì fojú kàn wọn báyìí rí láyé bàbá yẹn dé máa ń ṣàdúrà fún mi kì í ṣe mi nìkan o bàbá lọ́wọ́ níkà wọ́n ń ṣàdúrà bàbá lọ́wọ́ níkà gbogbo àtàwọn jáde social media ni wọ́n ń ṣàdúrà fún wọ́n kàn drop àdúrà sórí WhatsApp mi wọ́n dẹ̀ máa ṣàdúrà so what are we saying wọ́n dẹ̀ kí sọ Ògbómọ̀ṣọ́ àbí ká tó wá sọ àwọn aláṣẹ àwọn alágbára tẹ́ mọ̀ tó máa pè wá pé I love the way you are protecting your king àwọn láì bá ṣe ń pọ̀ bàálù wálé so fẹ́ kọ́ máa pọ̀ bàálù kan fi àníwòrán tó bá ti jẹ́ mọ́rọ̀ Yorùbá generally torí Yorùbá lèmi náà á jáde Ọba Ghandi Afọlábí Ọláoyè òrùmọ̀gẹ́lẹ̀ kẹta kábíyèsí o bàbá àdìrí símbọ̀ lórí mi símbọ̀ Ghandi nù símbọ̀ Ògbómọ̀ṣọ́ nù símbọ̀ Ògbómọ̀ṣọ́ nìyẹn gba ọmọ Ògbómọ̀ṣọ́ gbọ̀ pátálákì Ọba Ghandi ẹ̀mí yóò gùn ọkàn yóò balẹ̀ tí yóò ní ta Ògbómọ̀ṣọ́ sì dá bí tẹ́ ń gbógun Ògbómọ̀ṣọ́ lọ yẹn àjọ débẹ̀ ni wàlá hawla wàlá quwwata illa billah ẹ ṣíà prógrámù yìí kẹ́ comment. My number is 09078312030 kò yí padà. You may have any information to give me. Àmọ́ àbí ní sọ̀rọ̀ kan tó ní di proof tó kó tẹ́ ní di provement tẹ́ ní di proof jàre tẹ́ ní di proof pé ọ̀rọ̀ tẹ́ sọ yìí àfún àwọn ìmáà ń pè mí gọ́dá pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn yà fún mo ní di fídíò báyìí send ẹ̀ sí mi ẹ pè nọ́mbà mi ẹlòmíín tó lé mọ́ fẹ́ kíyàn àwọn fẹ́ ṣàdúrà fún wa pè nọ́mbà mi kọ́ lè fi lè pé àfáà mo fẹ́ fún yín ní nǹkan káàdì pè nọ́mbà mi wọ́n ní Yorùbá ní àkọsápò là ń kọwó sẹ́yìn tí ò ní fi wọ́n jà tanra wa ẹ̀rìn ìdáná ò ní fi wa kàn fẹ́ràn jura wa lónìí àbówó kọ́lá fún ṣe dátà ni kí la lè ṣe láì rówó. So number is 09078312030. That is our number. My number ni my WhatsApp number, calling number. O no ni WhatsApp number, o ni calling number. 09078312030. Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ò ní dàrú. Ní rógun ilẹ̀ Yorùbá o. Ní rógun, ní rí wàhálà o. Nàìjíríà dáwàpọ̀, Ọlọ́run ní jẹ́ ó dàrú. Ilé ẹnìkọ̀ọ̀kan ò ní dàrú. Ẹ̀dẹ̀ wa ò ní dàrú, iṣẹ́ wa ò ní dàrú. Má gbọ́ láti follow page yìí, ẹ follow Àròsọ́fí page, ẹ tẹ like, ẹ tẹ love, kẹ share. Jazakumullahu kullal khairin, jazakumullahu khairan jaza. Yóò dà gbogbo àná dà fún túmọ̀ yẹn ní gbogbo àti ẹni gbogbo aláṣọ rere nù. Ẹ̀mí gbogbo wa ní ogun. Ẹ ṣé àdúpẹ́ o. Assalamu alaikum.